novel harm. But you are not so smart. How can you say you are not a graduate? How are you a graduate? How are you a graduate that you cannot process things with your brain? Did you not listen to, you didn't watch Lizzie's show this morning? You did not digest it? You did not sense danger for yourself. Wọ́n nílé ọ̀gẹ̀rẹ̀ ló gbé ẹ wá pé o kàn rò pé kò ṣe pé o wá lójú lásán. Àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run. There is going to be consequence for all the rubbish and nonsense you are doing. Ẹ lo ọpọlọ yín. Lo ọpọlọ ẹ. O wá láti family tí wọn wà òkè o. Lọ́yà ò dẹ̀ ṣe kí ni lọ́yà ò. Mo gbọ́ náà tẹ́nìkan sọ pé òun deny ọmọ ẹ Mariam. Pé wọ́n sọ fún ẹ pé kó máa fi bíbélì ṣépè. Ọ̀wọ́ ṣé wọ́n ní kó máa fi kùránì ṣépè ni. Níwọ náà bá ṣépè pé òbí mọ̀ rí gbọ́ ṣé òótọ́ ni. Mi ò mọ̀ allegedly mi ò mọ̀ bóyá òótọ́ ni o. Ẹ̀yin tèmi mo tún ti mú fídíò tuntun wálé ní o. Èyí tí mo mú wá yìí tún lágbára ó gbẹ́nu tán. Ẹ ní láti wo, ẹ gbọ́dọ̀ miss ẹ̀, no darling leléyìí. Àmọ́ bẹ ṣe ń wo fídíò yìí ẹ wò sàlẹ̀ fóònù yín, kẹ́ máa bá mi tẹ subscribe button, kẹ́ dẹ̀ máa like, kẹ́ máa share, kẹ́ máa comment. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe. Ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé. I hope you did not. Kó bá yẹ pé nítorí nǹkan tó fẹ́ jẹ òun ni ò jẹ́ kó gbádùn. Ẹbí Fatima lérè kí ló dé tó sáré gbé gbogbo Facebook account ẹ̀ tó sáré gbé kúrò. Ó sáré deactivate account ẹ̀ within 2 minutes ni. Ilé tí Fatima ń gbé gangan inú ilé tẹ́ ẹ ti rí tán ti ṣe fídíò fún yẹn, that's not where she lives o. Wọ́n lọ ṣe packaging ilé yẹn ni o. Ilé tí Fatima ń gbé gangan wọ́n ló máa ń jó níwájú géètì ilé yẹn pé ìwọ tó bá wà lórí friend list ẹ lórí Facebook. Àwọn family ẹ̀ wọ́n ló ti deactivate ẹ̀. Wọ́n ló máa ń jó níwájú géètì ilé yẹn, wọ́n ló lè rí wájú géètì ilé yẹn kó máa wò pé ṣe pé packaging burúkú. Portable, ó ń jókòó, ó máa ń rẹ, ó ń ṣe gbá, ó ń ṣàwo. Àwọn tó lọ ń ṣe interview fún, àwọn tó ń gbé ẹ wá, àwọn gan màmá aláwọ̀ of the century ni wọ́n ṣoògùn ju Portable tó ń sọ in question lọ. Àwọn eléyìí máa ń ṣe fún wa lórí Facebook live chat, lórí live ni. So gbogbo òṣì yẹn kò jẹ wá. Lo ọpọlọ ẹ, lo brain ẹ. Bọ̀ irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ ẹ bá ń wá at that time òun ni ò kí ń jẹ́ kẹ́ ẹ gbádùn. Ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí kan náà àwọn family ẹ̀ sọ. Family ẹ̀ tó pé nígbà tó rí gbogbo orí burúkú tó ń ṣe online. Family tó kọ́kọ́ pé kó òun wá tó reply family yẹn. Ta lélẹ̀ tó ń disturb mọ́ mi phone mi. Block. If your kids were not allowed to sit the exam, kí ni ẹ wá ṣe wá kọ́ mi? Nonsense. Delete down. Kó ṣe lọ. Block. Ó dà pé mo máa yọ phone number mi kúrò lórí. I need to remove my phone number from my Facebook. I did not put it there for you to come and be constituting nuisance on my WhatsApp. Mo máa yọ kúrò, ẹ má worry. Now, kí ni nǹkan tó bá? Because èmi mọ̀ pé yesterday, I knew they were going to twist the voice message that I played. That's why she play gbogbo ẹ̀ tán. Kí ni nǹkan tó bá voice Fatima tí mo play lánàá kí ló bá wá? Ìgbà táwọn ẹbí Fatima tán rí online, wọ́n wá message ẹ̀ pé Fatima ṣe lórí burúkú ni ẹni ó ṣe wá ń ṣe orí burúkú báyìí. Ẹ̀yin náà wá gbọ́ látẹnu àwọn ẹbí ẹ̀. Báwo ni mi ṣe wá ní sọ̀rọ̀? Mo máa ń sọ̀rọ̀. No, ní sùúrù yẹn kọ́ la fẹ́ play. Ẹ jọ̀ọ́, torí t'Ọlọ́run kí lẹ̀ ń send sí mi? Kí lẹ̀ ń send sí mi tẹ́tí fẹ́ yín ṣẹ̀sì tán lórí social media? Tẹ wá ń jẹ́ kọ́ ọ̀rẹ́ yín kó máa tì yín. Tẹ wá ń sọ. Ṣé gbọ́? Ìkan nínú àwọn family ẹ̀ lélẹ́yìí o. Ìkan nínú àwọn sister family ẹ̀ lélẹ́. Pé òṣìwò ìyẹn sọ fún pé òṣìwò ló ń send sóhun. Ọ̀rẹ́ ẹ̀ tó lọ gbé wá tó ń grant interview tó ní kó máa grant interview. Tẹ́ bá lọ wo fídíò tí mo mi gbé body tán post yẹn, ẹ rí pé yẹn ló ń sọ̀rọ̀ sí lẹ́nu nǹkan tó máa sọ. Ọ̀rẹ́ ẹ̀ tó gbé wá yẹn, ó lélẹ́yìn sọ pé ṣé orí bó ṣe ń jẹ́ kán fi ẹ́ ṣẹ̀sìn. Sọ pé ìyà jẹ yín, family ò yà sí yín. Ẹ jọ̀ọ́ tá bá fẹ́ involve anybody, ẹ má involve wa. Ẹ dára yín involve, kẹ́ ẹ dára involve ẹni ìyá ẹni bàbá.
kẹ́ involve ìyá yín, kẹ́ involve bàbá, ẹ má involve ìyá tèmi, kẹ́ dẹ̀ má involve bàbá tèmi, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Torí mi ò rò bóyá ẹ mọ gravity nǹkan tẹ́ ẹ ṣe. Nígbà táwọn yẹn gbọ́ tó sọ pé ìyà ń jẹun làwọn yẹn bá ní ha. Ṣé rí up till now, hello, mo ń bọ̀ kí n tó máa play voice message. Up till bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ 50,000 òun ni lọ́ọ̀yà máa ń fún Fatima every week. 50,000 naira no máa ń fún Fatima tẹ́ ń wò lórí screen every week for the upkeep of Mariam. Ìyẹn ní kọ́kọ́ o. Bó ṣe wà yìí tẹ́ ẹ ṣe ń wò yìí, anytime tó bá ti ní holiday ni o, Easter ni o, Christmas ni o, whatever, àwọn family lọ́ọ̀yà wọ́n máa ń mọ̀ọ́mọ̀ mú Mariam lọ sọ́dọ̀ wọn láti lọ celebrate àwọn special occasions. Wọ́n ní Mariam, wọ́n ní tẹ́ bá rí brilliant child, as in very brilliant. Àwọn ẹgbẹ́ tó kù London bí náà wà. Kò sí àkọ́kọ́ tó ń jẹ Fatima. Ìgbà tó sá lọ kúrò lọ́dọ̀ lọ́ọ̀yà, ṣé ń gbọ́? Àwọn family tí wọ́n help ẹ̀ tó dàgbà sọ́dọ̀ wọn. Àwọn family tó dàgbà sọ́dọ̀ wọn. Àwọn family yẹn wọ́n wà nínú àwọn tó ṣèrànlọ́wọ́ fún pé kó fi ṣe kíni, wípé kó fi ní provision shop tó fẹ́ ṣí. Normal bíi full housewife like that. Òun ló ń ṣe lọ́dọ̀ kíni, òun ló ń ṣe lọ́dọ̀ bàbá tí wọ́n ń pè ní lọ́ọ̀yà yẹn. Ṣé ń gbọ́? But because whenever she sees another offer somewhere else, Fatima will move. Tó bá tún ti rí offer mi bomi, she will move. Ó máa ń lọ fún aya bidà ni. Tó bá dẹ̀ máa move, ó máa disappear ní ní rí mọ́. Hello? Tó bá máa sá lọ bó ṣe rí nsìn, ó ti sá lọ níbi bíi mẹ́ta. Èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ not give the same story. Wèrèwó ló tẹ́rẹ́ dead. Níbi tó ti sá ní ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ó dẹ̀ máa ń disappear ni. Tó bá máa ṣe fáwọn ilé náà, the same thing ló máa ṣe. Wọ́n á kàn rí pé wọn kàn rí mọ́, ó kàn sá lọ lórí mídíà ni. Continue. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, kí lẹ̀ ń sẹ́ǹdì sí mi? Kí lẹ̀ ń sẹ́ǹdì sí mi tẹ́tí fẹ́ ra yín ṣẹ̀sì tán lórí social media? Tẹ wá ń jẹ́ kọ́ ọ̀rẹ́ yín kó máa tì yín, tẹ wá ń sọ wípé ìyà ń jẹ yín, family ò yà sí yín. Ẹ jọ̀ọ́ tẹ bá fẹ́ involve anybody, ẹ má involve wa. Ẹ dára yín involve, kẹ ẹ dára involve ẹni ìyá ẹni bàbá, kẹ involve ìyá yín, kẹ involve bàbá, ẹ má involve ìyá tèmi, kẹ dẹ̀ má involve bàbá tèmi, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Torí mi ò rò bóyá ẹ mọ gravity nǹkan tẹ́ ẹ ṣe. Gbogbo èèyàn ló ti rí gbogbo rádaràdó lórí burúkú tẹ́ ẹ ṣe yẹn. Gbogbo èèyàn ni. Ẹ jọ̀ọ́ ẹ tẹ̀ tí wá ní gọ̀ọ̀sẹ̀ tí wọ́n ń sẹ́ndì sí gbogbo nǹkan tèmi ti mọ̀. Ṣé torí pé mi ò mẹ́sẹ̀jì yín láti jọjọ́ ẹ̀? Nǹkan tí mo ti mọ̀ látọjọ́ Friday ni mo ti mọ̀. Ọ̀rẹ́ yín tó ń ti yín á tì yín pa ni. Ẹ wọ́n sọ pé ẹbí ò yà sí yín. Ẹbí ò yà sí yín what way? Nígbà tẹ fẹ́ Portable, tẹ lọ tẹ gbóyún wálé, tẹ fẹ́ Portable, ṣàlàjì ò accept yín bẹ́ẹ̀. Did you hear that? Ṣé ń gbọ́? Nígbà tó fẹ́ Portable, ó kàn ṣáà tiẹ̀ gbóyún lọ sí ọ̀dọ̀ ẹni tó ń pè lálàjì. Alájì yẹn ló grow up lọ́dọ̀ ẹ̀ o. Nígbà tó máa kó lọ́dọ̀ alájì, ó kàn disappear náà ní tọ́wọ̀n mọ́ bó ṣe jápa o. Bó ṣe lóun lóyún fún Portable náà nìyẹn tó tún jápa. Ìgbà tó bímọ, wọ́n sọ ọmọ lórúkọ. All of a sudden ó tún jápa. Meanwhile, they continue to look after her, to give her support. Ẹ máa gbọ́ lọ. A lọ akóòlékòó, a lọ ṣe ní mi màbú, bàbá lọ ṣe ní mi màbú. Ìyẹn lọ kò pẹ́ ẹ̀kọ́ Portable lẹ̀. Did you hear that? Àwọn lọ ṣe némì fún Màbúbù. Kò pé 2 minutes, kò pẹ́ ẹ̀. Ó kàn tún jápa kúrò lọ́dọ̀ Portable ní fúnra ẹ̀. Ẹ máa gbọ́, ó lọ sọ́dọ̀ lọ́ọ̀yà. Ẹgbẹ́ bàbá àgbàlagbà kan wá tó tóbi yín lọ́mọ, ẹgbẹ́ wá sọ. Bàbá àgbàlagbà tó ń sọ pé ó gbé wá tó tóbi lọ́mọ, ìyẹn ni lọ́ọ̀yà. Òun lẹ fẹ́fẹ́.
Alhaji tún accept wọ́n tún. wọ́n ló lòun fẹ́ Alhaji tó jẹ́ bíi bàbá fún wọn kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n jẹ́ kó fẹ́ lọ́ọ̀yà wọ́n ṣe big massive wedding ó wọ white gown bó ṣe wà yìí she is legally married to the lawyer and the lawyer is not gbogbo nǹkan tó ń ṣe online gbogbo ẹ̀ náà rí o àtàwọn lọ́ọ̀yà gbogbo wọn náà rí o she is legally married to the lawyer she is not divorced ó kàn disappear lọ́dọ̀ lọ́ọ̀yà náà ni àfìgbà táwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní rí online náà bá ní ẹ wá gbà wá Fatima àkọlé ilé ni. tún ṣe wedding fún yín kò pẹ́ èèyàn bàbá yẹn tún kọ bàbá àwọn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ̀ sọ. kò pẹ́ ó tún ṣe kí ni ó tún jápa kúrò lọ́dọ̀ bàbá lọ́ọ̀yà lẹ́yìn ìgbà tó ń ṣe wedding fún tó tún bímọ fún yẹn o. ṣe wá ṣọ pé kò ń ṣe pé Fatima ti forí gbálẹ̀ àbí no ẹ má jà ló ti forí gbálẹ̀ àwọn tó ń ṣe kí ni àwọn tó ń gbé Fatima wá lọ forí gbálẹ̀ àwọn náà manipulate láti paint wrong pictures fún wa ní orí social media àwọn àṣírí àṣìṣe mámọ̀ wọ́n wá sọ pé ká má gànù sí iṣẹ́ ìyá wèrè ni ṣẹ́yìn iṣẹ́ máa ń gànù sọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ṣebí tẹ́bí tó máa sọ̀rọ̀ mí sìn wèrè yín máa gànù sí ebí mi àti mọ̀mọ́ là ń jà ọ̀rọ̀ èmi àti mọ̀mọ́ tá ń jà ṣe kàn yín kí ló mẹ́yìn tẹ́yìn gànù sí ẹni wí gànù sí anything gànù sí ebu. ọkùnrin ẹgbẹ́ ti remarry ni. ẹni sọ pé ìgbà tó ń drag Portable ṣé o sọ fún wọn pé o ti remarry ni pé o ti fẹ́ lọ́ọ̀yà tẹ́ ṣe wedding pẹ̀lú tó o ṣì wà married sí eléyìí tó ń ṣe court wedding gidi tó wọ white wedding dress ni o kò ń ṣe pókè pé lọ́mọ mi mọ̀ ẹ́ o no she is legally married to the lawyer and the lawyer is wealthy. ẹ sọ fún ẹgbẹ́ ti remarry ẹ̀yin fúnra yín lè fi ọwọ́ ara yín balẹ̀ fi balẹ̀ ayé ara yín jẹ́ kò sí anybody bọ́tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. ìjẹ́ ń gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹni tó ń sọ̀rọ̀ òun àtẹniyẹn jọ grow up together ni o àwọn rádaràda tẹ bá tiẹ̀ fẹ́ wá máa wọ́n parọ́ fún wa lórí mídíà ẹ máa parọ́ fún wa lórí òtítọ́ ókè o ẹ fẹ́ bá Portable jà o ẹ dẹ̀ fẹ́ fi Fatima bá jà o kò ń ṣe pé máa pẹ́ǹtì sítórì òfò tí ò ṣẹlẹ̀ ẹ máa pẹ́ǹtì ẹ̀ fún wa olórí burúkú yín kọ́kọ́ lọ gbé lọ sínú ilé burúkú kan ẹ kọ́kọ́ lọ gbé lọ sínú ilé burúkú kan ẹni ilé tó ń gbé nìyẹn ẹ̀yin náà wo gbogbo image tẹ pẹ́ǹtì fún wa yẹn ṣé ó make sense ṣá. fún wọn èmi gan máa lọ sí comment section yẹn sìn ní Facebook yẹn máa lọ tú àṣírí yín fún wọn ẹ wọ́n sọ yín pé àwọn yẹn family ò help yín nígbà tá a wá sẹ́kọ̀ọ́ lẹ́yìn yẹn ṣe nígbà yẹn lẹ sí kìtìkù yín wú Alhaji kan lọ sanwó hospital yín ní tọ́ fún yín lẹ́jẹ̀ tọ́ fún yín gbogbo táwọn yín fi wà òkè. ṣé gbọ́ wọn nígbà kan ti wà rí tíkùn ẹ̀ ń wú tó ń sanwó hospital ẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tó ti sá lọ lọ́dọ̀ lọ́ọ̀yà nìyẹn o ta ló mọ tó mu tí nǹkan fi ń ṣe ṣé ẹ̀rù bóyá ọwọ́ ayé ti wà lára arábìnrin yìí kó má pọ́n ti lò. ẹ bá mọ̀ pé ibi tẹwàá yín ò gbé yín ẹ dẹ̀ bọ́ sẹ́kọ̀ọ́ síbẹ̀ yóò bá gbé yín ẹ wá sẹ́kọ̀ọ́ ẹ wá síbi táwọn ẹbí yín wà ẹ wá ń dá ṣe rádaràda ọ̀rẹ́ yín ṣàn tí torí owó tó fẹ́ fún yín ló lọ́ fẹ́ fún yín ẹjọ́ fẹ́ pín owó yẹn ni. ṣé gbọ́ wọ́n lóun àtọ̀rẹ́ ẹ̀ ti jọ mọ̀ nínú nǹkan tó ń ṣe pé owó tó fẹ́ gbà yẹn òun àtọ̀rẹ́ ẹ̀ náà jọ fẹ́ pín gbogbo interview tọ́rẹ́ ẹ̀ ń ṣe tó ń ṣe ìyé mẹ́sẹ̀ kan ló ràn òun kìnnì kankan ló ràn òun ìgbà kankan ló pè òun tàmẹ̀dù kan ló ràn òun ṣe o gbogbo packaging tó ń fún wa packaging fake wọ́n wá ń ta story wèrè fún wa online I mean tẹ́ bá fẹ́ ta òṣì ẹ má máa tàrànù fún wa ẹ máa ta real story because ibi tẹ́yìn bá ti ń parọ́ ibẹ̀ làwọn tó lòtítọ́ lọ́wọ́ náà ti máa jáde tó máa wá bárò àwa yìí because wọ́n mọ̀ pàwọ̀ ò mọ̀rọ̀ pa. èlò ló fẹ́ fún yín ẹni tẹ́ ti kọ́lẹ̀ tẹ́ ti fi sílẹ̀ tipẹ́tipẹ́ tó gbà tẹ́ ti fi sílẹ̀ tipẹ́tipẹ́ yẹn ló yẹ tó yín pẹ́ fílẹ̀ ló yẹ kẹ́ ti jà jà ń gbà yín gidi sí. wọ́n ní Portable tó ti kọ̀ sílẹ̀ tó ti jápa kúrò lọ́dọ̀ ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sí nǹkan kan láàrin yín mọ́ tó gbọ́ ọmọ ẹ̀ gan sá lọ ọmọ tó lóun ló ní ó mú o gbé sá lọ. ó jẹ́ kó rọ́mọ o kò gbọ́mọ sá lọ and the thing is Nigeria
àwọn ọkùnrin ò máa rán ẹ̀ ẹbí wọ́n ló fẹ́ fi wàhálà ló fẹ́ fi parẹ́ tó fẹ́ look after ọmọ fún rẹ̀ ó ṣe -1 kúrò nínú bùkátà tó máa gbé ni hello -1 nínú bùkátà tó máa gbé ni ẹbí Fatima lérè pé ṣé Portable ló sá lọ fún ni àbó òun ló sá lọ fún Portable òun ló gbọ́mọ sá lọ anọ́mọ̀nọ́mọ̀ Nàìjíríà pé ókè má wọ̀rí ìjọ tọmọ bá dàgbà wà mọ bàbá ẹ̀. Nonsense. sì tẹ̀síwájú pé gbogbo oríṣiríṣi ló ń trend online pé táwọn èèyàn bá sọ ilé wọn fún wọn lówó táwọn olè bá sọ ilé wọn fún wọn lówó ẹ wá ń fura yín ṣẹ̀sì káàkiri. ọmọbìnrin ní pé nítorí ti wá rí pé oríṣiríṣi ló ń trend online màá wá play voice kan fún yín níbi tó ti máa ní nǹkan tóun ń ṣe fún Portable yìí òun ti fẹ́ ṣe tipẹ́tipẹ́ òun kàn tún hold on ní pé kò ń ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe gan-an òun ti fẹ́ ṣe tipẹ́tipẹ́ òun ti ní plan láti ṣe tipẹ́tipẹ́. Why is she not dragging the lawyer? Wọn bí dáa kó drag lawyer. Kiri ní online gbogbo ayé ló ti mọ̀ nǹkan tẹ́ẹ̀dánwò àwọn ọ̀rẹ́ mi ń wọnú DM mi ni wọ́n ń béèrè pé àǹtí ẹ̀kọ́ lélẹ̀. Gbogbo DM àwọn family ti kún lórí Facebook pé kí ló ṣẹlẹ̀? Ṣé sister kọ́ ló ń ṣẹlẹ̀ yà online yìí? Ṣé Fatima kọ́ leléyìí? Àmọ́ Fatima dáadáa náà kí ló dé tó ń ṣe rádaràda? Lẹ́yìn ẹ wọ́n ń ṣe rádaràda ẹ wọ́n fi ilé ayé yín àti ilé ayé àwọn ọmọ yẹn wọ́n fi ń ta kite ẹ jọ ẹni tí dábàá fẹ́ ṣe. Wọ́n ní o wá fi ilé ayé ẹ̀ Fatima àti ilé ayé àwọn ọmọ ẹ̀ wọ́n ló fi ń ta kite ìjó yẹ kó ṣe kí ni Fatima ìjó yẹ kó rí bẹ́ẹ̀ o ò bẹ̀rù Ọlọ́run o ò bẹ̀rù orí ara ẹ̀ o ò bẹ̀rù ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ o ò tiẹ̀ wò pókèpókè o oyún oṣù 9 tó gbé oyún mi ò mọ̀ bóyá nítorí pé tápà ló ti wá bóyá yẹn ló ò ṣe kí ni ló ò fi fọ́pọ́lọ́ sí ebi kí ló ń pa ẹ́ ebi ò dẹ̀ pa ẹ́ ṣùgbọ́n ojú kòkòrò ó lè wọ́n bílíkì wọ̀bìà tó dẹ̀ ń gbọ́ azin ó máa gbọ́ nǹkan tó ń sọ fún ẹ láàárọ̀ yìí ni ojúgbà mi ti fún ẹ o. tẹ má involve ìyá tèmi oore lọ ṣe yín wọ́n mú yín sọ́dọ̀ ni wọ́n dẹ̀ tán yín ni. àwọn fámìlì ṣẹ́rí kò ń tún ṣọ̀dọ̀ ìyá àti bàbá ẹ̀ ló dàgbà sí o tí mo ṣe sọ yẹn Fatima yìí o mo àṣọ pé ìyá àti bàbá ẹ̀ bóyá agbára wọn ò ká ni o ibi tó dàgbà sí ọ̀dọ̀ àwọn fámìlì tó dàgbà sí àwọn náà ń sọ̀rọ̀ yẹn tán dẹ̀ ṣe kí ni tán tọ́ gidi ní gidigidi bí ìgbà tó tọ́ jẹ́ pọ̀ mọ́ wọn náà ń tọ́ so background ẹ̀ ó ti ṣe kí ni ó ti ní kọ́ má láti kí ni láti bẹ̀rẹ̀ ayé ẹ̀. wọ́n tán yín wọ́n gbé yín lọ sí secondary school wọ́n mú yín lọ sí primary school wọ́n gbé yín lọ sí university yín lẹ́fọ̀ọ́ ara yín ṣe ra yín o. ṣe gbọ́ wọ́n gbé lọ secondary school primary secondary university level ṣé tẹ bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ gan-an ẹ máa sọ pé lè kàwé ń bo ẹ ṣọ́ pé gbogbo certificate tó gbà kò ń ṣe pé nǹkan mi ni. ẹ̀yin ni ẹ farabalẹ̀ láti yàn dáadáa o ẹ̀yin ni ẹ farabalẹ̀ ẹ tún yàn tọ́nà ẹ tún lọ gbé bàbá arúgbó kan báyìí wá a tún gba yín náà tọwọ́ tẹsẹ̀ bẹ́ẹ̀ a tún ṣe wedding fún yín náà pẹ̀lú bàbá yẹn náà òun pẹ̀lẹ́ tún fi bàbá yẹn lẹ̀ o àwọn tó bá ń tì nǹkan máa tì yín níṣó kọ́ máa. ìjẹ́ ń gbọ́ bí Fatima ṣe máa ń yà káàkiri nìyẹn hello bó ṣe máa ń rìn káàkiri nìyẹn Portable ò parọ́ mọ́ ní tilẹ̀ ní tọ́lọ́run Portable ò parọ́ mọ́ yes I believe Portable could have made tó bá jẹ́ pé Portable mọ̀ pé òun lòún lọ́mọ yẹn o tó dẹ̀ confirm pé òun lòún lọ́mọ he could have made effort okay for that 10 years he could have made effort but ìyẹn ò mí ní pé ọwọ́ Fatima náà ó mọ́ how do you make effort lórí ọmọ tán ti gbé sá lọ fún ẹ tán ti gbé japa can you put too much blame on him maybe not. àti yín níṣó nǹkan tójú yín bá dẹ̀ ti rí níbẹ̀ ni ẹ̀yin ní kẹ́ dá gbé o ẹ wá lọ ń yá ilé wọ́n sọ pé ibẹ̀rẹ̀ lẹ̀ ń gbé ibẹ̀rẹ̀. kí ni mo sọ fún yín ní àná nípa ilé tí wọ́n fi hàn yín online ó dà pẹ́ tí mọ̀ pé lórí burúkú làwọn pípù yìí ṣe é wà online ṣá mi ò rí kọ́mẹ́ǹtì ẹ bá mi tẹ emoji kí n mọ̀ pé mo wà ń bí ṣé mo sọ fún yín lánàá pé ilé tán gbé jáde pé kò kì í ṣe ibi tí Fatima ń gbé àwọn family member ẹ̀ náà ń sọ̀rọ̀ yìí ó wá lọ ń yá fake ilé ó wá jẹ́ fìdí ọ̀dà fún òun ṣé mo ṣì wà online
Am I still there? Okay. Ẹ comment ẹ jẹ́ kí n rí pé mo wà ńbẹ̀, mi ò rí pé mo wà ńbẹ̀. Àwọn family member ẹ̀ náà ń sọ̀rọ̀ yìí hello. Àwọn family ẹ̀ náà ń sọ̀rọ̀ yìí o. Ṣé ẹ gbọ́ ohun tó ń sọ? Wọ́n ní ó wá lọ ń yá ilé. Packaging orí media ìtẹ̀ tí wàá sùn mí ọlọ́. Ó wá lọ ń yá ilé, ó lọ ń yá ilé. You guys thought I was lying yesterday or what? I don't tell lies. Nǹkan tẹ́mi ò bá dẹ̀ evidence mi ò ní orí mi kí n gbẹ́nu sí. Ẹ̀dẹ̀ lọ package ẹ̀dẹ̀ lọ ń yá fake ilé ẹ̀dẹ̀ wá fi hàn wá online. Kódà ẹ jẹ́ kí n gbábẹ̀ ẹ sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ tún gbọ́. Ẹ ní sùúrù. Àwọn ẹni tó bá ń tì nǹkan máa tì yín níṣó, kọ́ máa tì yín níṣó. Nǹkan tó ju yín bá dẹ̀ ti rí níbẹ̀ ni ẹ̀yin ní kẹ́ dá gbé o. Ẹ wá lọ ń yá ilé, wọ́n sọ pé ìbẹ̀rẹ̀ lẹ̀ ń gbé, ẹ wá ń sọ pé ẹ̀ ń fọlẹ̀ ta ni. Ẹ̀ ń fọlẹ̀ ta lẹ́nu yín. Ìjẹ́ ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́? Ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ṣé ẹ gbọ́? Ó wá lọ yálé gbogbo ẹ̀ wá rí yánmayànmá, ó wá níbi tó ń gbé ọmọ wọn ti fraud yín online. What is the difference between this lady and Blessing CEO? Tó lọ jí medical report Blessing CEO ayé tí ẹ ti bàjẹ́. Ayé ẹ ti bàjẹ́ Blessing CEO. Because I was actually emotionally down. How can you lie to people that you have cancer that you don't have? How can you people go and package? That's why you think people will be helping people online any longer. People will never take you people serious anymore. Ẹ̀dẹ̀ lọ package fake ilé. Okay, thank you very much everybody. I can see you now. Ẹ̀dẹ̀ lọ package fake ilé. Ẹ̀dẹ̀ sọ pé ibi tó ń gbé leléyìí. Wèrè níyìn o. O dẹ̀ tó parọ́ pé o máa ń gbálẹ̀ o máa ń fọlẹ̀ ni. Ẹ yá wèrè gan. Okay, now I want you to, those of you that you are very, very good, tẹ́ máa observe nǹkan properly. Ọjọ́ tó ń kọ́kọ́ gbé Fatima wá, do you see how she looks very dirty, tacky and nasty? Okay. Video tí mommy gbé body post sórí wall wọn yẹn. Ṣebí the day after nìyẹn. Ẹ rí bó ṣe look nice and well. Wèrè ṣá àwọn people ṣá. Ẹ rí bó ṣe look perfect and well. Ẹ dẹ̀ ń gbá wa lórí media. Ẹ dẹ̀ wá sọra yín di olè. Honestly, Alabike was saying it that time about Blessing CEO. I was like, so possible sha. Ẹ dẹ̀ wá fẹ́ sọ media di bí olè. Now, there are some people that have genuine cases. Hello? There are some people that have genuine cases, right? That actually need support on the media. Because of olórí burúkú bíi tiyín tẹ́ ń package irọ́, tẹ́ ń package òṣì. Those people will never receive the help that they need. Ever. Wọ́n sọ pé bí ò yà sí ẹbí wo lẹ sọ ṣòro ayé yín fún àbẹ́bí wo ni wíwá tẹ́yìn máa wá sí kò ṣe sọ pé yà ń jẹ yín ni. Àbí ṣé. Tó bá ti lọ sí lélẹ̀ kò complain pé yà jẹ òun rí. Hello? Tó bá ti lọ sí lélẹ̀ kò lọ́dọ̀ àwọn family ẹ̀ tó dẹ̀ máa ń lọ déédéé kò complain pé òun ní problem òun ní ìṣòro rí. Ṣiṣẹ́ ní fún ṣiṣẹ́ ní àìtẹ̀ àbí mi ò link yín up mọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó wà lóṣogbo tí ẹ ti ń ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ ní àìtẹ̀ o. Ṣé ń gbọ́? Ó ṣiṣẹ́ o tó ń pawó o. Ẹ ṣá ń gbọ́? Ẹ dẹ̀ máa rọra. Mr. Portable, before I continue with this voice message, I want to advise you. You don't need to don't reply to their shenanigans any longer. Mr. Lawa did not bother to reply anybody. Oh, blank everybody. Ni o de lohun wa interested in ọmọ kankan. Don't reply to their shenanigans. Do not reply to it. Ẹ face ibi tẹ́ ń lọ gangan ni kẹ́ face. Hello? Ibi tẹ́ ń lọ òun ni kẹ́ face. Wọ́n mọ̀ọ́mọ̀ gbélé ìwá láti máa fi paint wrong narrative láti wá fi bà yín lórúkọ jẹ́ ni, nothing else. You will not be the first láti bímọ tán máa gbọ́mọ lọ sá lọ fún tí ó lè look after tí ó dẹ̀ lè look after. You will not be the first and you will not be the last. As a matter of fact, ọmọ tí Fọlá Tinubu bí fún wọn sọ 1p lórí àwọn ọmọ yẹn rí. Hello? Ọmọ tí ṣé 10 years ni wọ́n pe títí yín forever ní tọ̀dọ̀ títí wọn.
ọmọ tí Fọlá Tinubu tó bí fún Mr. Lawal ọmọ méjì wọ́n look after wọn rí. So you will not be the first. Don't reply to this particular shenanigans. Do not reply to it. Tó bá jórin lẹ fẹ́ kọkọrin fún wa ká gbádùn orin. And if you decide that you want to walk away from it, you no longer want to do it, then walk away from it. But pé you will now be replying, ó bímọ fún mi, ó gbọ́mọ sá, kò tí ì gbé wá fún DNA. Blank it off. Don't reply. Ẹgbà tí iṣẹ́ yẹn kò ṣe ṣe fún yín tẹ́ni pé ẹ lè ṣe let's stop ẹ̀. Kò pẹ́ lẹ bẹ̀rẹ̀ business lẹ́tú owó jọ lẹ́ni pẹ́ tú owó jọ lẹ́ fi ń ṣe business tẹ́ ń ta tẹ. Ṣé ẹ wá tàtẹ mọ́ ni àbí? Ẹ wá mú irọ́ from one irọ́ to another. Did you hear that? Ìgbà tó kúrò ní Airtel tí ó ṣe yẹn mọ́, ó bẹ̀rẹ̀ sí ní ta provisions. Òun lélẹ̀ wá ń bí léèrè pé DJ YK múlẹ̀. Bàbá yàláyàlá ya múlẹ̀ ni. Bàbá kíni? Bàbá ńlá kú bàbá yàlá ya múlẹ̀. Ó ta provisions mọ́. Fídíò ibi tán tiẹ̀ ti ń nọra wọn ní pátì ìyẹn ti go viral. Àwọn kan oríṣiríṣi nǹkan làwọn èèyàn kúkú ń jà lé lórí. Àwọn kan náà ń bára wọn jà lórí oko. Wọ́n ń bára wọn jà lórí oko. Àti mọ̀mọ́ Ọlọ́run á bí yín o àdàbí tó bá yí pàlájì wọn ò ṣe bó ṣe yẹ kó ṣe fún yín. Ṣé gbórúkọ tó ń pè é sìn? Àǹtí Mọ̀mọ́ Fatima Mohammed Mọ̀mọ́ is the popular name táwọn ènìyàn máa ń pè. Fatima Mohammed Mọ̀mọ́ òun lórúkọ táwọn mọ̀lẹ́bí máa ń pè gangan. Torí ìfẹ́ tí bàbá mi gan ní sí yín gan ojú èyí tó ní sàwátà jọ ọmọ ẹ̀gán lọ. Bọ̀ ẹ fi ọwọ́ ara yín báyìí ẹ fi ṣera yín pa ni. Ẹ wá ń lọ sí social media. Ẹ wá ń ṣe gàdàgàdà olórí burúkú. Ẹ wá ń ṣe káàkiri. Àtẹ̀yìn. Ṣé ṣá ń gbọ́? Ìyẹn àtàwọn ẹni tó ń tì yín ẹjọ́ máa tira yín sí kòtò ni. Nǹkan tí mo ní sọ fún yín nìyẹn.